Omotesho. Professor of Agri. Which is very relevant to the growth of to the development of this area. Yes, she's a professor of agriculture. Yes, sir. She lectures in the University of Ilorin. She came from Kwara State this morning. Yes, sir. Also with us this afternoon. She's a present lecturer at the University. Yes, she's presently lecturing at the University of Ilorin. Also, that was 78. Around 76, 77, our published by that time was at Abewo. I don't know whether Abewo was still there. Is it Ibrahim Taiwo? That was major room. That's our office was that time. I don't know whether our office is still there now. Beside the beach. Okay. One of our members of the Board of Trustees, Pastor Olusegun Olumuyiwa. Yes, he came from Lagos State this morning. Came from Lagos? Yes, sir. Okay. That was. From Kwara State, Ilorin. Okay. You're welcome. Yes, I don't want to go to court. Another representative of the Board of Trustees, who is also the staff, she's our legal practitioner, Barrister Adewale Adedamola. Permit me to... nítorí pé a ní ìpàdé kan sí agbègbè Òkè Ògùn. Ìyẹn ni pé àwọn nǹkan tí iléeṣẹ́ SIP gbé kalẹ̀ a fẹ́ ṣe àbẹ̀wò sí ká lè mọ báwo ló ṣe rí. Mo dẹ̀ mọ̀ pé wọ́n ti fi àwọn tí wọ́n jẹ́ ikọ̀ àti adarí hàn wá. Mo mọ̀ pé bóyá ojú yín ti lọ lára ìyáàfin Adépọ̀jù nígbà tí ẹ fi fẹ́ ṣe ojú. Àwọn ni wọ́n máa ń kó àwọn olójú wá. Àwọn ni wọ́n máa ń yọ ojú tí wọ́n á tún fojú padà tí wọ́n á tún rán ojú. Àwọn ilẹ̀ sọ́njọ́ yẹ pé báwo wọ́n ṣe bá yé rí àwọn olóyè yín. Àwọn náà wá ni wọ́n wọlé lọ́fẹ̀ẹ́ yìí. Ọ̀pọ̀ gbà wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ abẹ ojú tèmi kò tiẹ̀ mọ̀ gbà mí. Wọ́n ti ní ibùdó. Ó dàbí pé cottage wá fàyè gbà wọ́n dáadáa. Ibẹ̀ ni wọ́n ti rọra ń ṣe àwọn nǹkan yẹn. Mo dẹ̀ mọ̀ pé àwọn ìyáàfin tí wọ́n fi hàn yín, àwọn ṣẹ̀ṣẹ̀ wá dọ́dọ̀ wá ń bí náà ni. Èdè abínibí ò ní ibi tí àwọn faramọ́ jù nílé ẹ̀kọ́ àwọn èdè. Ibẹ̀ ni àwọn wà. Mọ́mì wa yìí, wọ́n máa ń kọ́ Yorùbá gẹ̀. Mọ́mì àwọn wà ní ẹ̀ka ọ̀gbìn ni wọ́n wà. Wọ́n dẹ̀ ti ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ nípa bí ìdàgbàsókè ṣe lè bá àwọn àgbẹ̀, bí wọ́n ṣe lè máa ṣe àwọn nǹkan wọn dáradára. Kódà gan wọ́n mọ̀ nípa aáyán àti máa sin tòlótòló dáadáa. Wọ́n mọ̀ nípa rẹ̀. Kódà gan mo rọ́wọ́ wọn nínú ọdún tó kọjá. Wọ́n sì ran fáàmù wa náà lọ́wọ́ nípa ètò tòlótòló. Ju gbogbo ẹ̀ lọ, mo mọ̀ pé gbogbo àwọn tí ẹ rí, àwọn ojú tẹ́ ti mọ̀ náà ni. A ní àwọn èèyàn tó wá láti Ọ̀yọ́ State, a ní láti Lagos State, a ní láti Ogun State, a ní láti Kwara State, a ní láti Edo Delta. Àwọn tó wà ní North, nítorí pé oṣù tó kọjá a ṣe ìnáwó tí ilé iṣẹ́ ṣe nípa kéré. So a wò pé kò sábà rọrùn torí ní ọ̀dọ̀ wọn àdúrà la fi máa ń sìn wọ́n. Bí wọ́n bá wá kò sórun, bí wọ́n bá lọ náà a lè rorun sùn torí wọ́n wá láti ọ̀nà Zamfara, Katsina, Kaduna. So lélẹ̀ àrọ̀rà gbójú wa mọ̀ pé kò rọrùn fún wọn bẹ́ẹ̀. So gbogbo àwọn tó wà yìí, àwọn òṣìṣẹ́ wa
òní wọn àwọn tó wá láti Niger State àwọn náà wà níbẹ̀ àti gbogbo ikọ̀ tí wọ́n ń ṣe akọni ká kàn sí yín nítorí radio station wa a dẹ̀ tún fẹ́ dé ibi CBT wa náà mo mọ̀ pé ó ti rẹ̀ wọ́n nítorí wọ́n rìn inú fáàmù wọ́n rìn dáadáa dẹ̀nà àwọn tó rìnrìn àjò wá ẹ mọ̀ pé ọ̀nà wa express to Badagry ni àmúmọ́ra a dẹ̀ dé ọ̀dọ̀ rẹ̀ yìí náà Kábíyèsí ìyẹn ni onítẹ̀dé of tẹ̀dé wọ́n gbà wá lálejò dáadáa ni inú wọn dẹ̀ dùn kódà gan ọ̀dọ̀ wọn la ti gbọ́ pé fẹ́ ṣe ìgbéyàwó Ọlọ́run á bá wa mọ́jọ dání á dẹ̀ rere bẹ́ẹ̀ Ọlọ́run á ṣe wọ́n lọ́rẹ̀ẹ́ ara wọn nǹkan tá a kàn ní ká ṣe náà ni pé a gbọ́dọ̀ wọ̀lú ká má kí onílù ẹ̀yin náà dẹ̀ ní bàbá wa òun náà la ṣe ní ká ṣe kábíyèsí sí yín láàfin kábíyèsí o. wọ́n sọ̀rọ̀ ẹjọ́. mi tó jẹ́ the director of the administration ní tó tí ẹ tẹ̀lé wá tó jẹ́ pé ẹ̀yin ní board members wa lágbára Ọlọ́run kankan ò sì ní ṣe yín kò ní ṣe òun náà ẹ dákun torí mo máa ń gbọ́rọ̀ yín pé you people you have been working well and you have been cooperating well with him ẹ dákun mi ò ní fẹ́ kẹ́ fi bẹ́ẹ̀ ṣe dáadáa sílẹ̀ ṣe ti gbọ́ ẹ dákun ẹ continue láti máa ṣiṣẹ́ bó ṣe kẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀ ń ṣe dáadáa I used to hear from him àtàwọn mìíràn tí wọ́n bá wá from different areas tó ní kí n ṣe sí so gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ ni wọ́n máa ń sọ fún mi ni mo máa ń gbọ́ mo dẹ̀ máa ń fi àdúrà ràn yín lọ́wọ́ and by the grace of God ìkankan ò ní ṣe ẹ̀yin náà nǹkan tẹ́ ẹ̀ lágbára Ọlọ́run ẹ̀yin náà ó sì ṣe dáadáa látọ̀dọ̀ ọmọ mi jáde ẹ̀yin náà ó ṣe dáadáa nítorí Ọlọ́run ọba ní í ṣe nǹkan Ọlọ́run ọba ọdẹ máa ẹ dákun èèyàn wà kọ ìgbà míì èṣù Ọlọ́run ní jẹ́ kí èṣù wọ ọ̀ràn wa tẹ́ bá rí pé misunderstanding kékeré kan understanding kíní ẹ̀ tẹ́ bá rí pé ó lè tètè yé òun ẹ jẹ́ kó máa ṣàlàyé ẹ̀ fún yín tí ò ní máa fi bíjà wá ṣe ẹ ti gbọ́ ẹ dákun Ọlọ́run máa fún yín ṣe ẹ ṣe mo dúpẹ́ o ẹ kú iṣẹ́ o lágbára Ọlọ́run àlọ́ àbọ̀ yín Ọlọ́run ó sì máa pa á mọ́ gbogbo anywhere tí iléeṣẹ́ wa bá dẹ̀ wà lágbára Ọlọ́run àbọ̀ Ọlọ́run yóò máa wà lórí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ń bẹ àti iléeṣẹ́ náà yóò tún máa lo òkè sí ni mo mọ̀ pé ọmọ wa ó ń ṣe dáadáa ó rántí ìlú ẹ̀ ó rántí ibùgbé ẹ̀ ó rántí ìlú abínibí ẹ̀ bẹ́ẹ̀ ló ń kálukú yín náà bẹ́ẹ̀ ló ń kẹ́ máa rántí ilé Ọlọ́run ó sì máa fún yín ṣe ẹ dákun ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí torí mo ti máa ń gbọ́rọ̀ yín bẹ́ẹ̀ ń ṣe dáadáa ẹ̀ ń cooperate pẹ̀lú ọmọ mi lágbára Ọlọ́run cooperation náà èṣù ní bàjẹ́ ẹ dákun Ọlọ́run ó sì máa fún yín ṣe o àlọ́ àbọ̀ yín Ọlọ́run máa pa á mọ́ ẹ dákun mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sílùú òkè o lágbára Ọlọ́run òun kálukú di destination pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ẹ sì balẹ̀ láyọ̀ Ọlọ́run máa fún yín ṣe o ẹ ṣeun ìdínárẹ́ sí lọ́dọ̀ ẹ̀yin náà káàkiri ìṣẹ́ ti gbọ́ Ọlọ́run ọba àgbà bẹ́ẹ̀ ẹ ǹlẹ́ ẹ ṣe o. ọkọ̀ Jésù a dúpẹ́ lọ́wọ́ yín a fẹ̀yìn fún yín fún ọrọ̀ ọ̀fẹ́ àti àlàáfíà tẹ́ fún wa pé a rí ọjọ́ òní ọjọ́ keje nínú ọdún tuntun a dúpẹ́ pé a wà ní ayọ̀ a wà ní àlàáfíà a ní agbára àtòkun a dúpẹ́ fún ọrọ̀ ọ̀fẹ́ ta ní láti wá rí àwọn bàbá wa kábíyèsí ẹ̀yin tó jẹ́ ọba bàbá wa mú ẹ wà pẹ̀lú àwọn ìyàwó àti àwọn ọmọ wọn olúwa ẹ sì wà pẹ̀lú ìlú Okeho yìí a dúpẹ́ fún ìdàgbàsókè tó ti ń wọ̀lú a dúpẹ́ fún yunifásitì tó ti gbé wá sí ibà yìí a dúpẹ́ fún gbogbo iléeṣẹ́ míì tó túbọ̀ máa wọ̀ lù yìí ní àsìkò kábíyèsí olúwa ẹ bá lọ́rẹ̀ mi fún wọn olúwa ẹ fún wọn ní agbára àtòkun olúwa à ń bẹ̀bẹ̀ pé gbogbo àwọn ìlú yìí ẹ wà pẹ̀lú wọn ní orúkọ Jésù gbogbo àwọn tó ń jínigbé olúwa kò ní ṣẹlẹ̀ mọ́ nílùú yìí ní orúkọ Jésù a dúpẹ́ pé àlàáfíà àti ayọ̀ ní gbogbo àwọn ìlú yìí ni ó máa fi ṣe ọjọ́ nígbà gbogbo ní orúkọ pé àwa táwa látọ̀nà jíjìn náà
wípé anytime tí a bá máa gbọ́ fún látọ̀dọ̀ kábíyèsí ìròyìn la ó máa gbọ́ nígbà tá kábíyèsí táwa náà bá máa tí kábíyèsí máa gbọ́ látọ̀dọ̀ wa náà ìròyìn àyè náà lọ́ máa gbọ́ sí wa ní orúkọ Jésù àdúpẹ́ lọ́wọ́ yín tó pẹ́ ti gbọ́ wa láṣẹ ọ̀run orúkọ Jésù Kristi la gbàdúrà.